Gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilẹ̀ wa tó tún máa ń ṣeré kéékèèké lórí ẹ̀rọ ayélujára, ìyẹn Akínyọ̀ọ́lá Ayọ̀ọ́lá, táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Kàmọ́ State, ti sọ ìdí abájọ táwọn èèyàn ò ṣe kófìrí rẹ̀ pẹ̀lú gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa, ìyẹn Fúnkẹ́ Akíndélé. Èyí tó fa awuyewuye wípé ìjà ń lọ láàárín àwọn òṣèré tíátà náà. Nínú ìfèròrò tí wọ́n ṣe fún Kàmọ́ State láìpẹ́ yìí, ló ti sọ pé ìdí táwọn èèyàn ò ṣe rí òun àti Fúnkẹ́ Akíndélé pọ̀ bíi tàtẹ̀yìnwá mọ́ ni pé kálukú àwọn ò ráyè, tí ojú àwọn sì ti dí pẹ̀lú iṣẹ́. Kàmọ́ State sọ pé ìgbà pípẹ́ lòun ti nífẹ̀ẹ́ Fúnkẹ́ Akíndélé kó tó di pé àwọn pàdé. Káwọn tó pàdé òun ti rí Fúnkẹ́ Akíndélé gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, àti pé ìgbà àkọ́kọ́ tóun máa rí Fúnkẹ́ Akíndélé ni lóko eré Everybody Loves Jennifer, tóun sì bẹ̀rẹ̀ sí ní pè ní màmá òun nítorí bó ṣe tọ́jú òun lóko eré náà. Ó ní orí Fúnkẹ́ Akíndélé wú pẹ̀lú bóun ṣe ṣeṣẹ́ òun, èyí tó mú kí Fúnkẹ́ pè òun sí onírúurú eré rẹ̀ bí Ayétòrò àti Behind the Scenes. Lórí awuyewuye wípé gbọ́nmi-sí-omi ò tó ń lọ láàrin wọn, Kàmọ́ sọ pé ìfẹ́ ńlá tó jinlẹ̀ ló wà láàrin òun àti Fúnkẹ́ Akíndélé o. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ gbomi mu àti pé Fúnkẹ́ Akíndélé kọjú mọ́ eré rẹ̀ tó fẹ́ gbé jáde lóṣù kejìlá ọdún yìí, àti pé òun gan-an fúnra ara òun iṣẹ́ ti pọ̀jù fóun ju tàtẹ̀yìnwá lọ. Ó wáá sọ fún àwọn èèyàn pé kí wọ́n dákẹ́ ariwo o, kí wọ́n dákẹ́ láti máa sọ ohun tójú wọn ò rí, wípé ìjà kankan kò sí láàárín òun àti Fúnkẹ́ Akíndélé o, Jennifer. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sóhun tí Kàmọ́ State yìí sọ? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́, ẹ like fídíò wa, kí ẹ subscribe sí channel wa, kí ẹ sì share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, àmọ́ lóore.